Orúkọ mi ni Lawrence Adebanji Aladesuyi. Èmi ni Onijan of Ijan-Ekiti. Afàyàgbẹ́kùn 2 ni Onijan of Ijan-Ekiti. Orúkọ mi ni Chief Doctor Ọláyẹnìkan Fápòǹdà, Sàjọwá Ọ̀rúnmìlà of Ijan-Ekiti. Oyè láàrin onífá òun ni Sàjọwá jẹ́. Gẹ́gẹ́ bí a ti ní àràbà, akọ́dá, àṣẹ̀dá, gbogbo olóyè wọ̀nyí ló wà nínú awo. Òtẹ́lẹ̀ tán bù fún mi ní tèmi pé kí n máa jẹ́ níjàn ní Sàjọwá. Ọmọ bíbí ìlú Ìjàn ni mí, tán bí mi nílùú yìí, tán bí bàbá mi, tán bí ìyá mi. But èmi ò ń gbé nílùú, ṣùgbọ́n ọmọ Ìjàn original ni mí, tí mo sì jẹ́ ìran Ààfin níjàn. Wọn ò bí mi láàfin, ṣùgbọ́n ìbí náà bí ìyá bàbá mi, bàbá tó bí mi lọ́mọ. Ọmọ Ààfin ni tó lè dádé, Oníjàn tó wáyé pé ó jókùnrin, sọ ọmọ Ìjàn lèmi. Ilé gbogbo bíbáyìí, gbogbo ìlú Ìjàn yìí, èmi ni ọba tó wà ní bíbáyìí. And a bẹ̀rẹ̀ láti ọ̀nà Adó-lọ́hun títí lọ fẹ́ wọ ìgboro ìlú ọmọba. Ní Òró báyìí, dẹ́ẹ́lì ìbú báyìí, a ní ààlà pẹ̀lú Ìgbèmọ̀ àti Ìṣẹ̀. Àwọn ìlú tó wà lẹ́gbẹ̀gbẹ̀ wa nìyẹn. Ìjàn is àwọn baba ńlá wa kàn wọ́n ru orúkọ yẹn pọ̀ bí àsìkò wọ́n ṣe rí ńgbà yẹn ni. Ṣé o pé ọ̀pọ̀lọpọ̀ gbà torúkọ bá máa wáyé, ó lè má jẹ́ pé èèyàn kan ti kọ sílẹ̀ pé báyìí ni, kó jẹ́ pé bí inspiration ni pé orúkọ tá a máa jẹ́ rèé, Ijan-Ekiti. Àwọn èèyàn wa ń gbà tán bọ̀, wọ́n dúró ní gìrìgìrì, wọ́n dúró ní àwọn oko míì, wọ́n tó wá dúró sí wípé ibí là máa dúró sí. Ṣé rí ìlú Ìjàn, Ilé Ifẹ̀ láti dìde. Ní òkè Ìjàn ní Ilé Ifẹ̀, ibẹ̀ ni Ìjàn ti dìde. Ẹ rí mi pé tán bá fẹ́ perí Ìjàn, eégún ni, eégún yẹn ló lé wa kúrò Ilé Ifẹ̀. Ìgbà tán ní wọ́n fẹ́ mọ agbára tán lò, tán bẹ̀ sí tán sí gbogbo òun ní Ìjàn fi ṣí kúrò Ilé Ifẹ̀, tá a gba Benin lọ. Bá a ṣe kúrò ní Benin, òṣèlú la dé sí ní Benin, òṣèlú ní Benin City. Ẹ máa gbọ́ nínú òwe tá a máa sọ pé tọba àdó wọ́lídìí lódò alẹ̀ tó gbòmùdù ìwọ́ lójú ọ̀run. Ìjàn ọjọ́ yẹn ló gbòmùdù. Ìjà dé sáàrin ọba Ògbòmùdù àtọba àdó ni. Pé ìrókò yìí o, tí bàbá mi bá ti kú, òun la máa fi sí ìrókò yẹn ló dìjà. Tí Ìjàn fi lu agbára ń bẹ̀ yẹn, kan fi gbéròkò òun. Wọ́n gbéròkò òun dé lu wọn bí o. Tí ìjà fi kú kúrò ní Benin, bá a ṣe ń kúrò ní Benin, àyà sí fún àtúlòdẹ ń bẹ̀. Ṣùgbọ́n ìpè wáyé láàrin Benin àti Ìjàn lọ́jọ́ yẹn. Àwa ṣépè fún wa pé ọba wọn ò ní máa ká lórí igi. Àwọn náà ṣépè fún wa pé àṣírí bídó ní tìràwọ̀. Àṣírí bídó tìràwọ̀ yẹn ló mọ́ wa títí tá a fi dé Ifọ̀n, tá a tún dúró ń bẹ̀, a tún yà lọ́wọ́, tá a tún dúró lọ́wọ́. Àwọn remnants Ìjàn wà ní Ifọ̀n títí dè ní o, wọ́n wà lọ́wọ́ títí dè ní. Láti gbéra lágbàtà kókó lọ. So Oníjàn ìgbà yẹn tó ń mú wa lọ, ọrẹ tó mú wa lọ, Ṣúpàrè, àpẹẹrẹ wà ní Ṣúpàrè lé ní ibẹ̀ ló ti hand over lọ́wọ́ Ìgílògùn. Ìgílògùn ló kó wa dé gìrìgìrì. Torí tá bá ní ká máa sọ gbogbo ẹ̀, ilẹ̀ Ọ̀ṣun dọjọ́ máa dógó ìdíkà tó parí ẹ̀. Jẹ́ pé àwọn alágbára wà láyé àtijọ́. Ìgílògùn yẹn báyìí tó bá fẹ́ wẹ̀, wọn á ju bá àwọn bàbá wa á ju àlà ẹ̀ sókè. Gbogbo àwọn tó bá ti tó jáde ọ̀run náà lọ yẹn, òun ni àwọn adó sọ pé àwọn ọmọ ẹ̀ ò lè dúró ń bí o. Àwa náà tún gbéra ń bẹ̀, àtúgbéra àtún lọ sókè kan bẹ̀ tó ti pè ní òkè. Ìgbà tán kú lókè kan bẹ̀ náà sọ bẹ̀ lókè ìdì títí tá a fi sún débi tá a wà yìí. Àti débì yìí ká tó rí èpè yẹn yá, ká tó rí èpè yẹn yá, àti débì yìí táwọn náà wá yá pè yẹn pé ọba wọn máa ká dún, àwọn náà rí ibi dó sí, la fi dó síbi tá a wà yìí títí dè ní. Bí Ìjàn ṣe jẹ́ nìyẹn. Àti wà níbí náà ó ti ṣe díẹ̀, ó ti pẹ́ díẹ̀. Ìgbà tí àwọn baba ńlá wa tó kúrò ní Ifẹ̀, wọ́n lọ káàkiri, wọ́n lọ sí Benin, wọ́n padà wá,
wọ́n lọ sí léèrè wọn yẹn wọ́n máa ń rìn kiri nígbà yẹn ni àwọn ọmọ tó jẹ́ ọmọ Odùduwà ó di time kan tó yẹ pé ìlú ò gba gbogbo wọn mọ́ so wọ́n láti máa èmi náà ń wọ́nà lọ ibi tèmi náà ti máa jọba èmi náà ń wọ́nà ìlú tèmi náà dá sílẹ̀ lọ so bọ́n ṣe kúrò tán nígbà yẹn nìyẹn ẹni tó líìdì wa gbà yẹn òun ni ọ̀rẹ́ Ìjàn so olùsà líìdì títí ìgbà tí ọ̀rẹ́ yẹn ò lè tó dàgbà Òjìlógún gbà lọ́wọ́ ẹ̀ so bí Ìjẹ̀ṣà ṣe ṣe nìyẹn títí àfi dé ibi tá a wà yìí Jesus ó ti pẹ́ gan o ti pẹ́ gan dára àwọn nǹkan tó ń mú dání láti Ifẹ̀ ni pé wọ́n gbé adé ìṣẹ̀ǹbáyé dání ara àwọn nǹkan tó dẹ̀ wà bẹ́ẹ̀ gbà ẹ̀ ní idà yìí náà pè ní idà Ìjìlógún òun náà fi mọ́ sọ pé Ìjàn alágàdá ogun so adẹ̀ ti wà níbí ó ti pẹ́ díẹ̀. Òkè Ìjàn láti gbéra nílé Ifẹ̀ àwọn baba ńlá wa ṣẹ̀pẹ̀ tó bá fẹ́ sọ wọn ní Òkè Ìjàn bọ̀ àwọn baba ló sọ Ìjàn kò sí òkè ń bẹ̀ mọ́ gbàdé pé a ti kúrò níbi tó òkè wà lọ́wọ́ tẹ́pẹ́ Òkè Ìjàn lọ́wọ́ baba náà sọ di Ìjàn. oríṣi nǹkan tó ṣe pàtàkì jù lára àwọn traditional kìíní wa bíbà ẹ̀ ni pé ní gbogbo ilẹ̀ Yorùbá eégún ṣe pàtàkì gbogbo eégún tó bá dẹ̀ wà ibí ni bí ìbẹ̀rẹ̀ eégún nílẹ̀ Yorùbá oríṣiríṣi eégún la ní in fact ní bíbà ẹ̀ bíi 200 ni orò oríṣiríṣi tá à ń ṣe bí 200 tó lé ẹyọ kan eégún pọ̀ ara àwọn eégún yẹn Olúmọrú wà ń bẹ̀ àwọn others wà ń bẹ̀ eégún rẹ̀ wà ń bẹ̀ Ẹdẹ ọ̀pọ̀lọpọ̀ bí náà ti ń ṣẹdẹ̀ nílẹ̀ Yorùbá ó wà ń bẹ̀ ká nígbà eégún lẹ wá sí rí àwọn eégún tá máa ṣeré tá máa jó ẹ̀fà lásìkò eégún yẹn ọmọdé ò kì í ṣàìsàn torí gbogbo ọmọdé la máa sátẹ̀lé wọn kiri la máa ṣe so bó ṣe rí nìyẹn. ṣe rí ogun tó ja Ìjàn ó pọ̀ tọ́ba ní ká máa sọ lẹ́wẹ́lẹ́ ọjọ́ márùndógún ni a lè parí ẹ̀ ṣe é kí wọ́n sọ ní lẹ́ẹ̀kan pé eégún ni Ìjàn eégún àti idà lóníjàn kúrò àtàdé lóníjàn kúrò l'Ifẹ̀ àwa ní gbogbo the whole world Ìjàn ló léégún o Ìjàn náà Ọ̀rúnmìlà fún léégún ògéégún là ń ṣe níbí títí dè ní ìdojúkọ wa ti pọ̀ jù ogun jà wá Ìjàn báyìí ṣe rí apọ̀ ṣùgbọ́n ilé tó wà nílé kò tó ilé tó wà lóko apọ̀ ìdojúkọ wa ti pọ̀ jù òun mo fẹ́nu bà díẹ̀ lẹ́ẹ̀kan yẹn ká tó débi tá a wà ẹ́ pẹ̀lú èpè tá a ṣẹ́ fúnra wa ní Benin a ṣèpè fún wa àwọn náà ṣèpè fún wa bọ̀tà wa ríbi dó sí àwọn náà ń kádọ́ lọ́hùn a yá pè fúnra wa so ìdojúkọ yẹn ti pọ̀ jù tí ò ṣe é máa sọ lọ títí. ṣẹ́rí ọba tó ti jẹ́ ti pọ̀ nílùú yìí torí yàtọ̀ sáwọn tó ń kó àbọ̀ tán bá fẹ́ tó báyìí ọ̀rẹ́ Ìjàn ní number 1 àbóyè yìí Ìjìlógún tẹ̀lé wọ́n pọ̀ tó tabaníkà máa tó wọ́n at least wọ́n ti máa lọ sí bí 60 bí 18 now tó ti jọba nílùú Ìjàn wọ́n ti máa lọ sí bí 18 àbí jù bẹ́ẹ̀ lọ torí àwọn bàbá wa ṣe pé mo sọ pé ní mi ò ń ṣọ́ máa fín ṣùgbọ́n sọ ààfin ni mí so bó kó tó dórí ibi tí bàbá wa Aladesuyi ti jọba ẹ̀ ọba ti pọ̀ èèyàn la ẹ̀jẹ̀ lè jàn ìyàn ọ̀bọ̀bọ̀ọ̀bọ̀ òun náà pè ní yàn ọ̀bọ̀bọ̀ọ̀bọ̀ ká bá lọ jí láàárọ̀ àgúnyán jẹ ká dé dóko àdà àgúnyán jẹ ká bá dé dídélé ayò oko ìdélé àdà àgúnyán oúnjẹ lulẹ̀ ìjẹ iyó ayò oko ìdélé ayò jíjẹ ìyàn lè jàn lórí gínà jíjẹ Ìjàn gẹ́gẹ́ bá ọmọ Yorùbá. tó bá tún ti débì kan wá tó dúró díẹ̀ wọ́n lè bímọ ńbẹ̀ àwọn àgbàlagbà míì lè kú ńbẹ̀ tán kúrò lára wọn ẹ̀fà àtàwọn ọba méjì
ló kúrò nífẹ̀ tán jọmọ bàbá kan tán ń bọ̀ lápá bí but ẹlòmíì dúró lọ́nà ọ̀rẹ́ ìjà yẹn wá bẹ̀rẹ̀ wá continue títàn fi dé ṣúpárì ìgbà tán débẹ̀ àwọn ẹlòmíì dẹ̀bẹ̀ sí take over. Àwọn alágbára pọ̀ irú Òjìlógún tá a sọ yẹn akíkanjú ní alágbára èèyàn dẹni and ṣé mọ̀ pé gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ìjà wọn oògùn náà fi ń jà ó ti yé yín oògùn náà fi ń jà so kó lè jẹ́ láìsírù kẹ́mẹ́ oògùn wà tán fi wọ́n máa jà ẹ̀fà àwọn aríbi tẹ́ ẹ̀ dúró sí tán ni àwọn eléyìí lágbára jù wá lọ ẹ̀jẹ̀ á lọ pàrọwà sí wọn kán kúrò lẹ́bàá ọ̀dọ̀ wa ó ti yé yín bẹ́ẹ̀ so oògùn náà fi ń jà gbẹ àwọn alágbára pọ̀ particularly àwọn eégún wọ̀nyẹn even up to today tí problem bá wà eégún sì máa ń jáde láti solve some of the problems láti bá a pẹ̀tù sí àwọn nǹkan tó bá wà nílẹ̀ tá a fẹ́ ṣe. ṣe rí gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan pé ìdojúkọ pọ̀ nìjọ ogun lọ́pọ̀lọpọ̀ ló jà ṣùgbọ́n àwọn bàbá wa Ìgílógún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ló jẹ́ pé nígbà tí kábíyèsí Ìgílógún wà lórí oyè ló fi eégún Ìjàn ló fi bá wọn ra ogun tó jẹ́ kógun kó wọn lọ. àwọn alágbára tún wà bá àwọn oníkàró tí mo ń sọ̀rọ̀ yìí àdúgbò bàbá wa àìṣìfonúfọ̀n ló wà náà bí ọmọ bíbẹ̀ ṣùgbọ́n a lè máa sọ̀tàn oníkàró lọ́jọ́ dípò tí ìlú mi bá gbọ́ ẹni wọn tún lè tún fàrú dídò torí tí a bá dárúkọ oníkàró tó bá jẹ́ pé 1 million èèyàn ló dárúkọ oníkàró á da 1 million lójú ẹsẹ̀ tẹ́ bá gbẹ́mi kalẹ̀ ní okòtà pé oníkàró ìbádé báyìí òun láàmú gbogbo yẹn láàmú jẹ pátápátá oníkàlùkù tẹ́ bá wà lórí ọ̀pẹ tí oníkàró ti dórí ọ̀pẹ pẹ̀lú yín àwọn alágbára tó ń bẹ níjàn láyé àtijọ́ nìyẹn tẹ́ pé wọ́n rí lè jà takuntakun fún ìgbòmìnira Ìjàn àti gbòmìnira àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mi tẹ́ pé wọ́n ń gbèjà ìlú sílùú pé ẹ gbọ́dọ̀ fìyà jẹ ìlú tẹ́ pé wọ́n ń jà káàkiri but pé ọ̀rẹ́ tá ń sọ yìí tó tẹ̀wádó yìí ilé tá a kọ́ fún lówó àtàbájá lápapọ̀ ìrílẹ̀ òun bẹ̀ yẹn òun ni Ìjàn ń bọ títí dè ní òun kábíyèsí àkọ́kọ́ òun là ń pè ní ọ̀rẹ́ Ìjàn là ń pè so egégo jẹ́ nǹkan ìjagun lóde Ìjàn dáadáa jẹ́ pé táwọ̀ bá dé lóde Ìjàn eégún ló ń parí ẹ̀ ń bí o àbí tó bá dẹ̀ ti fi sí yẹn Ìgílógún tó bá ti fi sí ó parí nìyẹn tí tẹ́nìkan gbọ́dọ̀ já níyàn pé kì í ṣe bẹ́ẹ̀. ara àwọn alágbára pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ara àwọn alágbára yẹn ló wà níbi tá à ń pè ní Ẹrẹ̀jàn àwọn alágbára ni wọ́n àwọn tó dẹ̀ múlùú dúró dẹ̀ ni wọ́n so a máa ń fẹ́ pé òkè irú bẹ́ẹ̀ ń sìn bíi groove ni tẹ́ bá jáde síta báyìí èrí bẹ́ẹ̀ on the right we still offer divination when a sì máa ń lọ gbàdúrà bẹ́ẹ̀ nígbà tó bá tásìkò fún kí ìlú lè dáa kí ìlú lè ṣe ìjà pọ̀ bọ̀tà àwọn èèyàn wà. festivals pọ̀ láti ká bẹ̀rẹ̀ láti irú January ṣe rí gbogbo àdúgbò wa tó wà ló ní ibi tó ń pè ní igbó ìmọ̀lẹ̀ yẹn eégún ló máa jáde bẹ́ẹ̀ oríṣiríṣi eégún now and the way táwọn èèyàn wá fi ń ṣe nǹkan ni pé kò sí nǹkan kan tá a máa ṣe ní lásán tá a bá fẹ́ jẹ iṣu tuntun a máa ṣọdún iṣu àbí tá a bá fẹ́ jẹ iṣu tuntun a máa ṣọdún ẹ̀ tá a bá fẹ́ ṣògún major festival a máa ṣọdún ẹ̀ gidi ọdún Ògún ti kábíyèsí wà Ògún ti gbogbo ìlú wà ọ̀pọ̀lọpọ̀ bí àbádẹ̀ ṣe ń ṣe káàkiri ni ìwé eégún yẹn náà tó bá máa jáde a máa ṣe festival ẹ̀ kó tó bẹ̀rẹ̀ ládùúgbò kan sí kejì ní gbogbo ìlú gbogbo oríṣiríṣi festivals rẹ̀ ló máa ń ṣe and
one láti tẹríba fáwọn àgbà tó ti lọ tó jẹ́ àwọn baba ńlá wa àti láti pé ká jẹ́ ká wò pé ìlú wa láti máa lọ síwájú kí la lè ṣe kí ìlú lè dẹ kí ìlú lè dáa olójẹ́ kan máa ṣe gbogbo àwọn orò festival àti gbogbo ẹ̀ early October ló máa ń ṣògbìn irú iṣu tuntun June àbí June July la máa ń jẹ iṣu tuntun then àwọn orò míì àwọn festival míì wà ní àdúgbò jàdúgbò ìmí oṣù kẹta ìmí oṣù karùn-ún ìmí oṣù keje ìmí oṣù kẹwàá ìmí oṣù kọkànlá bá a ṣe ń ṣe nílùú ọdún eégún sí mainly around August July/August to September lọ́dún eégún máa ń pọ̀ àdè máa ń ṣe gan-an sí kankan tí èèyàn bá ń ṣe tó bá ti gbàgbé ilé kò dáa so àmọ̀ràn mi ni pé gbogbo wọn bó jẹ́rú program yìí ni bó jẹ́ àwọn ìwé kíkà ni kán máa rí i pé wọ́n ń ka àwọn ìwé wọ́n dẹ̀ ń wo àwọn program yìí ká lè fi mọ̀ pé kó lè máa là wọ́n lọ́yẹ̀ kó dẹ̀ lè máa rán wọn létí pé ibi báyìí láti wá o kò ń ṣe nǹkan tó dáa kéèyàn gbàgbé orísun gbogbo wa ló lórísun ó níbi tá a ti ṣẹ̀ wá kò dẹ̀ yẹ ká gbàgbé ẹ̀ so àmọ̀ràn mi ni pé ó yẹ kí gbogbo wọn máa wo irú àwọn nǹkan báyìí sí dáadáa ẹlòmíín lè wá gan kó wá ṣe research kó rìn káàkiri kó lọ sí oríṣiríṣi àdúgbò ó wo nǹkan tó ń lọ níwájú àti lẹ́yìn pé nǹkan báyìí là ń ṣe o nǹkan báyìí là ń ṣe orò báyìí là ń ṣe o ìmọ̀lẹ̀ báyìí là ń bọ̀ ìgbà tí ọ̀rọ̀ àwọn òyìnbó dé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìnìún wọ̀nyí náà ń kàn dá ẹ̀mí kan kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò sí láburú tó ń ṣe kí ìlú bá dáa lọ́pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe nílẹ̀ wa adẹ̀ ní bí Yorùbá ṣe máa ń ṣètò nǹkan tẹ́lẹ̀ wọ́n ṣe máa ń ṣètò ọba jíjẹ wọ́n ṣe máa ń ṣètò ìlú wọ́n ṣe máa ń ṣètò àtìmúyàn sípò gbogbo ẹ̀ ló ti wà ní ṣísẹ̀ntẹ̀lé tó táwọn ẹ̀ bá wá náà tán gbàgbé ilé tán máa rántí irú nǹkan báyìí kò sí nǹkan tó dáa jù ẹ lọ. bẹ́ẹ̀mi ṣe rí sí ìgbà táwọn dé tọ́bẹ̀ sí súnmọ́ àwọn èèyàn wa ó ní nǹkan kan tá a sọ fún wọn náà èmi pẹ̀lú ẹ̀ bó ti ṣe nǹkan tẹ́lẹ̀ ó ní nǹkan tí wàá rí tí wàá sọ pé ó mà yẹ kí tukìní yìí ṣe o àbí kó tó di pé màá gbà pé tiẹ̀ lórí báyìí àbí tẹ́lẹ̀ lórí báyìí ó ti gẹ̀tẹ̀ it's not that pé wọ́n superior but the point then is that wọ́n mú ìwé wá ìwé kíkọ wọ́n jẹ́ kó pọ̀ kì í ṣe pé wọn kì í kọ̀wé láwọn bíi náà tẹ́lẹ̀ tá a bá rántí Egyptian mythology wọ́n kọ̀wé nígbà Egypt wọ́n ní script tán kọ but kò wá káàkiri bí èlé so ọ̀rọ̀ sísọ náà ni ẹ̀sìn tí wàá dá but nísìnyí a ti mọ̀ pé gbogbo ẹ̀ rere ni gbogbo ẹ̀ wà fún Ọlọ́run la dẹ̀ sìn ẹ tó ń bi Ṣàngó tó ń bi Ọya tó ń ṣe igbá tó ń ṣàwo kò mí pé nǹkan burúkú ló fẹ́ ṣe tó lè pe Jésù tó ń pe Ànábì Muhammad kì í ṣe pé nǹkan burúkú ló fẹ́ ṣe gbogbo wa dídára náà là ń ṣe so well ṣe mọ̀ pé gbàtàn dé wọ́n ti lẹ́dúkéṣàn àwọn èèyàn wa ò ní education tí wọ́n yàtọ̀ díẹ̀ sí tiwa lọ́wọ́ sọ pé western education kì í ṣe pé àwọn èèyàn wa ò ní education but wọ́n ní western education so that's how it is. gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àtàwọn ọmọ wa ọmọ Ìjàn tán wà nílé tán wà lóko torí ibi tí ò bá ti ń ṣọ̀dọ̀ wa tí ò ń ṣèlú wa oko níbẹ̀ bó jẹ́ èkó gan-an lé oko ló wà
a gbàdúrà fún wọn pé wọ́n á máa ṣoríire lágbára Ọlọ́run gbogbo nǹkan tó bá ń ṣe ló máa dáa. A dẹ̀ máa ń gbàdúrà kan pàtó wípé ọrẹ ìjàn á gbé kété rán, erinlẹ̀ ìjàn á gbé hàn, kéré oko á lé, kéré oko á lé, kété oko àbádẹ̀ tí í ṣe láàyọrí sí rere, gbókùnrán á lé, gbókùnrán á lé àti rere, ẹ̀hà náà á mókùnrán jẹ́ sí hàn, kéré oko á lé àyà dálé oṣẹ́ ńlá sílẹ̀, àyà ìṣe ọkọ̀ dá légboro ìjàn